Ibi awíládé yìí o, bàbá Lẹ́gbàá ti jáde láti dìbọ́ǹkì gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórí ṣó Dorcas Adéyínká. Ẹ má jẹ́ ń bẹ́ gbogbo ẹ̀ fún yín tán, mo fẹ́ kẹ́ wo fídíò yìí fúnra ra yín, àmọ́ bẹ́ ṣe ń wo ẹ jọ̀ọ́ ẹ máa bá mi like, ẹ máa bá mi share, kẹ́ máa comment. Ẹ̀yin tí ẹ tí subscribe ẹ jọ̀ọ́ ẹ make sure pé bá mi subscribe sí channel yìí. Ọwọ́ tẹ fi ń like, tẹ fi ń share, tẹ fi ń comment, tẹ fi ń subscribe ẹ ní fi gbọ́mọ sí, ẹ ní fi gba lẹ́tà ìbànújẹ́, nǹkan re nǹkan ayọ̀ lẹ máa fi ọwọ́ yín ṣe. Thank you so much. Òun lọ fi join the said. Hello, wá sọ fún wa orí bẹ́ẹ̀dì ibi tó o ti send ẹ̀ sí ti ẹ́nsá bọ́ọ̀dù yẹn olójú dúdú ìgbà tó send ẹ̀ sí olójú dúdú. Hello, ṣèbọ̀ hospital tó ní o bímọ sí nìyẹn, at least bí èèyàn bá bímọ wọ́n á gbọ́mọ sí ẹ láyà, wọ́n á gbé sórí bẹ́ẹ̀dì. Èwo la rí inú ẹ̀? Ìwọ ló gbé fídíò jáde o pẹ̀lú àwọn nǹkan tá a ti sọ. Wá wo nǹkan tó wá já ẹ nírọ́. Torá ní wípé wọ́n gbọ́mọ wá bẹ́ẹ̀, òun ló ṣe wá lọ gbé irọ́ gangan ó wá gbé jáde. Àwọn tó ń wò wá ò gọ̀ náà. Àwọn tó ń wò wá òkè ó wà ń bí àánú wà ń bí àánú òun ò kí ń wò wá o, òun èyí ẹrú Libya yẹn, èyí kinní kan yẹn. Ṣùgbọ́n ọ̀rọ̀ wa ó máa ń mú bí ọfà olóró ni. Ọ̀rọ̀ wa ó máa ń mú bí ọfà olóró. Ìgbà tó wá ní o bímọ sí. Hello, nọ́ọ̀sì tó claim pé o bímọ fún ẹ máa ṣó ẹ nínú fídíò olórí burúkú. Nọ́ọ̀sì tó claim wípé bàbá ọmọ ọkọ òun dà nínú fídíò. Kò sẹ́ni tí ó mọ̀ wípé ìyá ẹ máa bẹ́ẹ̀ pláàni láti bẹ́ẹ̀ cover àwọn ṣíìtì irọ́ ẹ̀. Òkété gbogbo èèyàn ti mọ̀ wípé o ò lè gbọ́ pa, o ò lè gbọ́ po. Gbogbo èèyàn ti mọ̀ wípé irọ́ ayé àti ọ̀run òun ló ń pa. Báde ṣé orí táwa bá fẹ́ tọ́ bọ̀ ẹ̀ lẹ́nu àti mọ́ tá a lè fi tọ́ bọ̀ ẹ̀ lẹ́nu. Tá a bá fẹ́ tọ́ bọ̀ ẹ̀ lẹ́nu a máa relax láti tọ́ bọ̀ ẹ̀ lẹ́nu ni. Èmi dẹ̀ ni mo lè ṣe é torí mo mọ bó ṣe ń operate. Èmi ni mo lè ṣe é. Wàá rí pé wọn náà ò fẹ́ yàtọ̀ sí ẹni tó ń lọ ṣe exactly sí ẹni tó ń gbé court case YBO tó ń gbé sí ti Bukky. Wọn náà yàtọ̀ sí. So nǹkan yẹn gan fúnra àwọn èèyàn gan wọ́n á ti wò wípé ọ̀rọ̀ ẹ̀yin pípù yìí kò lé láti mọ̀ rárá. Ní ìwọ tó mú àwọn oríṣiríṣi àwọn rọ́bà, oyún rọ́bà tó dé oríṣiríṣi lórí ìkànnì yìí. You are telling people n kò bímọ. Òkété fear God. Fear God. Ọmọlọ́mọ tó gbé fear God. In fact kò ń ṣe wípé àwa nìkan gan láti tún mọ̀ nípa látún gbọ́ sí ọ̀rọ̀ yẹn nìkan. Gbogbo àwọn Èkìtì Àwẹ̀lé ọ̀dọ̀ ẹ ló wà tẹ́lẹ̀. Àwọn Èkìtì Àwẹ̀lé ọ̀dọ̀ ẹ ló wà tẹ́lẹ̀. Ìgbà tó di wípé wọ́n ń wò wípé èèyàn burúkú wo leléyìí. Tó ń wò wípé lórí burúkú wo rèé. Ọmọ ọlọ́mọ ló wá sí online ló ń claim pọ̀ mọ́ ẹ. Èkó dùn má bọ̀ nlé.
inú mi ń dùn. Wọ́n pọ̀ tó wà ń bí ìkan nínú àwọn ìyá Ẹ̀gbá kan tó wá follow bí péjì mi bíi méjì láàárọ̀, mo block ẹ̀ gan ni with kinní ẹ̀ ni ọ̀rọ̀ Lẹ́gbà ń wọ̀ yín létí ń sìn, ọ̀rọ̀ Lẹ́gbà tí ń wọ̀ wọ́n létí ó wá follow wa, mo block wọn ni kọ́ lọ wá fóònù mi kọ́ lọ fi máa wò wá. Kí ni tó kété sì ń fẹ́ proof? Gbogbo èèyàn ti mọ̀ wípé ọkọ ló bímọ, kò ń ṣe pé àwa nìkan là ń sọ mọ́. Òkété woman trafficking òun ni woman trafficking òun ni torí pé kì í ṣe pé ọ̀rọ̀ yìí o ì tí ì sọ pé o fẹ́ gbé ọmọ ọlọ́mọ wá rárá tá a ti sọ. O ì tí ì sọ pé o fẹ́ gbé ọmọ ọlọ́mọ wá rárá. Ẹ̀ ń plan ní ẹ̀ lọ̀rọ̀ yẹn ti dé orí tébù mi. Ẹ̀ ń plan ní ẹ̀ lọ̀rọ̀ yẹn ti dé orí tébù mi. Àwọn tó wà lórí, àwọn tó ń gbọ́ show yìí, wọ́n ti máa connect 2+1 together. So kò ń ṣe pé nǹkan tó ṣẹ̀ṣẹ̀ dé wá sọ. Hello? Kò ń ṣe pé nǹkan tó ṣẹ̀ṣẹ̀ dé la wá sọ. Òkété fẹ́ sọ fún wa wípé òun lòun wà lórí bẹ́ẹ̀dì ní ẹ̀yìn tó jẹ́ pé lórí burúkú tẹ̀ ń fi AI generate nǹkan sìn. Òkété ó fẹ́ sọ fún wa wípé ìwọ ló wà lórí bẹ́ẹ̀dì yẹn. Ó fẹ́ sọ wípé wọ́n gbé ọmọ jáde, wọ́n la inú ẹ̀, wọ́n gbé jáde. Ó fẹ́ sọ fún wa because o mọ bí kíní yẹn ṣe ń rí tí wọ́n bá náà operate èèyàn, o mọ bó ṣe ń rí. Torí ẹ̀ àwọn èèyàn ní láti doubt wípé o bí ọmọ àkọ́kọ́ yẹn, o gbọ́dọ̀ láti doubt ẹ ń pè wọ́kọ́ ló bí. Torí gbogbo bó bá ṣe ń ṣe olóyún kò ṣe é bẹ́ẹ̀. Gbogbo bó bá ṣe ń ṣe olóyún kò ṣe ìwọ bẹ́ẹ̀. Bó o ṣe náà sọ pé o lóyún láti ìbẹ̀rẹ̀, ẹni tí wọ́n tó lóyún tí ò ń ṣe pé wọ́n fi ọbẹ̀ abẹ́gbẹ̀ bí ẹ̀ gan kò jẹ́ sọ pé òun ń ṣe bó ṣe ṣe. Nígbà tá a sọ pé ìyá àbèjì kú tó o ní kò sí tó kàn ẹ́, ẹni tó tún wá kàn ẹ́ tó kú lọ́ndà kínní yín gan, nígbà tó kú ó padà ó jáde wá ṣe show. Ó kọ́kọ́ ṣe update bí gbé kínní nígbà tá a gbé update jáde ń bí. Nígbà tó yá kí ló wá ṣe? Ó wá ṣe show. So definitely everybody ti mọ irú èèyàn tó jẹ́ wípé no, irú eléyìí kò sí nǹkan kan tó fẹ́ jáde láti Jerusalem ẹ̀ tó dáa. Kí ni tó fẹ́ proof fún wọn àwọn tó gbé jáde fún? Wípé àwọn yẹn ò lóyún rí, àwọn yẹn ò bímọ rí, àwọn yẹn ò mọ bó ṣe ń ṣèyàn rí, àwọn yẹn wọn hàn sí ní UK. Hello? Wípé wọn ò ṣe kí ni? Wípé wọn ò sí ní UK débi pé wọn ò ní mọ bó ṣe ń ṣe. Wọn ò ní mọ ẹni tí wọ́n fi ọ̀bẹ gbẹ̀bí ẹ̀ nínú ward kọ́ máa mọ bó ṣe ń ṣe, kọ́ máa mọ bó ṣe ń take care wọn. Òkété? Ọ̀rọ̀ ẹ̀ ò lè ju àwa lójú because odò tó tójú ẹni ṣú ni ẹ́, ṣé òkùnkùn ẹ̀ wá fẹ́ bani lẹ́rù láti rìn ni? Ilẹ̀ tó tójú ẹni ṣú ni ẹ́, òkùnkùn ẹ̀ kò lè bani lẹ́rù láti rìn.
ìwọ ò lè kò ń ṣerú àwa ló máa ní ká bẹ́ẹ̀ fèsì sí àwọn ọ̀rọ̀ tó bá ń sọ. ṣé ní ọ̀rọ̀ tá ti ń sọ láti bí ijọ́ mélòó tó lè rí tó fẹ́ dìbọ́ǹkì inú ẹ̀. in fact ṣó ló yẹ kó o méèkì ìyí tó fi gbé fídíò ẹ̀ jáde kó o wá rí ẹlẹ́yà ẹ̀ dáadáa. àwọn ẹrú ẹ̀gan wọn mọ̀ ń gbé tó náà gbé jáde yìí kò ń ṣe nǹkan tó proper, kò ń ṣe nǹkan tó ṣe kíni tó proper. ṣé ẹ̀là ìlẹ̀kẹ̀ ṣó máa ń rí ojú okùn tí bọ́ ni ẹ̀là lẹ̀kẹ̀ ìlẹ̀kẹ̀ tó fọ́ ṣó máa ń ìwọ tó no ṣọpẹ́ṣọ̀n ó ní ráyè fi gíláàsì sójú náà. hello òkété mi ìwà mọ̀ kí àwọn tó dá wà London o mi mọ̀ pé lórí burúkú ẹ̀yin ṣàgbẹ̀ lójú yòyò báyìí ẹ̀yin náà wà ń bẹ̀ pẹ̀lú ibi tí èèyàn bá ti rí nǹkan tó dẹ̀yìn á rí nǹkan aburú ń bẹ̀. níwọ̀n tó jẹ́ pé gbogbo inú ẹ̀ ò tí lè sẹ́tù. ojú ríran ẹ̀ ò tí lè gbádùn. wọ́n á sì kọ́kọ́ máa wo bó ṣe máa dìde. ìyí tó fi claim online wípé CS ló ṣe kò tó ọjọ́ kan ìjọ́ kejì ó ti bẹ̀rẹ̀ sí dá wa lóhùn. ó ti ń ṣe update, ó ti ń ṣe gbá, ó ti ń ṣàwo. kí ló wá ṣe àgbo tó mu ní Nàìjíríà? kí ló ṣe dókítà tó gbé ẹyin sí ẹ nínú tó ní wọ́n ibẹ̀ ló ti lọ rí ṣe? hello wàá rí wípé àwọn ọ̀rọ̀ tá à ń connect papọ̀ wàá rí wípé àwọn ọ̀rọ̀ yẹn mú yes jáde. thank you òun náà mo ti sọ theatre fídíò dà. yes ma prince Monsaraji mo kí yín mà jọ̀wọ́ pẹ̀lú mà. hello ibo ni theatre fídíò ẹ wà? torí ẹ mo mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọlọ́gbọ́n èèyàn wà ń bí, mo mọ̀ pé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n wà ń bí, ṣùgbọ́n ṣé ẹ rí tí mo fi gbá síwájú tó fi wọṣẹ́ mi yẹn àwa la ní kí ẹ ń bí, àwa la ní kí ẹ ń bí. pọ́ìntì kan ni wọ́n fi wọṣẹ́ tèmi, gbogbo nǹkan tó dẹ̀ gbé wá fún mi evidence tá a nídìí ni. hello bàbá ọmọ dà àbó ti gbàgbé ni ìwọ́gùn ọmọ bó ṣe fẹ́ mú irọ́ yẹn bó ṣe fẹ́ connect ẹ̀. ọba ló ná ọmọ ìgbà tó ná òbímọ tán ó ṣe epistu fún nọ́ọ̀sì tó ní for the past 18 years pé kìnnìkan bàbá tútù pòyòyò kìnnìkan. ṣì ń wá fídíò yẹn láti rí pé kí kò ṣàgbé ọmọ dání ó dẹ̀ ti wà nílé ìyá ẹ̀ ó ti di dálé moṣú. ṣé ìgbà tó ẹni tó claim tó ṣe pistol rẹpẹtẹ fún ìgbà tó ṣẹ̀ṣẹ̀ wá bímọ second born tó claim ṣé ìgbà yẹn ló yẹ kó sọ pé òun gbalé lọ́wọ́ ẹ? ìgbà yẹn ló yẹ kó sọ pé òun lé ẹ lọ sí ilé ìyá ẹ? ṣebí ó yẹ kó ṣebí nǹkan ìdùnnú ṣebí ó yẹ kí ìdùnnú kó ṣubú láyọ̀ ni? àsìbò ṣe claim o ṣùgbọ́n bá tó rí pé kíní yẹn ò wọ́ọ̀kì ìyá ẹ Nàìjíríà ó tún bẹ̀rẹ̀ lọ́sọ̀dọ̀ wọn ọba kan ń pẹ́ ẹ fẹ́ wá ṣe kíní ìwọ ò ṣe bẹ́ẹ̀ ò ṣe ìkómọ ní ibi tó náà bímọ sí. oníkọ́ máa lọ bẹ́ẹ̀ ṣe nílé àjèjì níbi tí kì í ṣe wípé ibi tí yóò lè sáré wọ mọ́tò 100 pounds lọ. ní ìwọ ta ló yẹ kó kàn gbọ̀ngbọ̀ngbọ̀n? ìwọ ló yẹ kó kàn gbọ̀ngbọ̀ngbọ̀n ṣùgbọ́n ó ní pé kọ́ máa bẹ́ẹ̀ ṣe kíni kọ́ máa bẹ́ẹ̀ ṣe ìkómọ nílé ọba ọlọ́ba
ṣé ọba yẹn ṣé ó pàtẹ́ mọ́ àwọn ọkọ ẹ̀ rárá? ṣé ó pàtẹ́ mọ́ àlùjọ rárá? báwo ni ọba ṣe jẹ́? ọba gan ò mọ anything, ó kàn mọ̀ pé ẹkọ̀ wá ṣe àpèjẹ pé káwọn ayé lè rí, kí bàbá má dàbí pé wọn ò jáde nínú pálásì ní bàbá ṣe wò pé ó yá kílẹ̀ porúkọ ọmọ. In fact bàbá àwọn kámẹ́rámán gan ó ti gọra ẹ̀ pé ó yẹ kóun múùtù ní múmẹ́ǹtì yẹn. bá ṣèrí ṣe máa tú nìyẹn, ohun tí ó bá ti jẹ́ pé nǹkan fẹ́ẹ̀kì náà la máa pè. òkété pọ́ìntì kékeré ni mo fi wá ọ̀gọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́nu ẹ jáde. ó kéré sí, mo sọ fún ẹ láti bẹ̀rẹ̀, mo ní ó kéré sí àwọn nǹkan tí máa bẹ́ẹ̀ fà. hello, fídíò tó gbé jáde ó ti gbàgbé láti sọ fún àwọn mùmú ẹ. kò sẹ́ni tí béèyàn bá síìkì, béèyàn síìkì tó fa mi sí lápá, ó lè jókòó bó ṣe jókòó yẹn. òkété ṣé wo wá lo jókòó yẹn ni? ṣé o pupa ni? bó tiẹ̀ jẹ́ pé fóònù ẹ gan ló fi ń kámẹ́rà ẹ, ṣé bó ṣe rí nìyẹn ni? wọ́n náà tún fídíò yẹn wò síbi tó tún wá náà tún gbọ́mọ dání, tún yẹ̀ wò síra wọn. wàá rí pé gbogbo bí blogging ṣe rí sìn ó ti yàtọ̀ sígbà tẹ́ máa ń gbé wá tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ̀wòrú tí ọ̀rọ̀ kíní kéèsì Bukky Jesse ká nígbà kan ni wọ́n á gbà sórí ni, ṣùgbọ́n nísìn ayé ti lu jára, àwọn èèyàn gan ò jẹ́rọ́ mọ́. hello, truth yeye David, I greet you. ṣé ń gbádùn mi? òkété sórí ibi yóò ń ṣe ọ̀dọ̀ olójú dúdú, àwọn yẹn lè má náró jinlẹ̀ láti gbọ́rọ̀ kalẹ̀, àwọn yẹn lè má ní bó ṣe fẹ́ bẹ́ẹ̀ sọ, ṣùgbọ́n sórí àwọn ọ̀rọ̀ táwa ń sọ ń bí báyìí kò ṣáà ṣe pọ́kùnrin tiwa ó ń gbé oyún, ṣùgbọ́n ìyàwó tiwa ti lóyún àti bímọ. so fún ìdí èyí ọkùnrin tí ìyàwó ẹ̀ bá lóyún tó bímọ tó ti jẹ́ pé baálé ilé ni, ṣókété irú òkété yìí ló máa mú irú ọpọlọ wọn ṣeré ni. Folúṣọ́ Títílayọ̀mí Tòrómágbé Ìdígbòlújà. yes mo ń sọ, òun ni mo ń sọ, mo ti sọ ń bí Tòrómágbé AI ni kíní tó gbé jáde. AI ni ẹ lọ wo ọwọ́ yẹn, ẹ lọ wo ọwọ́ tí ó gbé orí sí yẹn, ẹ rí pé ọwọ́ yẹn gùn. so gbogbo nǹkan tó tẹ́ ẹ máa ń lọ ṣe ni ẹ̀yin olórí burúkú wọ̀nyí tẹ́ ẹ máa ń lọ tẹ́ ẹ jẹ́ pé AI òun ni fámìlì yín, AI òun ló lóòótọ́ yín, ẹ ní láìfù yín tẹ́ ẹ lè fi defend nǹkan tá à ń sọ. just imagine òkété ó fẹ́ tako ọ̀rọ̀ tá à ń sọ, ó wá gbé irọ́, ohun tó lè fi tako ọ̀rọ̀ tá a máa ń sọ náà ni pé kó gbóòótọ́ wá kó fi náàkì ẹ̀, ọwọ́ kan ní irọ́ wa máa já. gbé òótọ́ kó wá fi kọjú òótọ́ tá à ń sọ. Precious MJ, you are welcome.
gbé òótọ́ wá kó wá fi kọjú àwọn ọ̀rọ̀ tá à ń sọ. Hello? Ṣé ẹni tó wà lórí bẹ́ẹ̀dì yẹn ṣé kò ga ju òkété lọ ni? Ṣé ẹni tẹ́yìn rí lórí bẹ́ẹ̀dì yẹn ṣé kò ga ju òkété lọ ni? Àwo àṣẹ̀ṣẹ̀ ń sọ lórí bíbà yìí ká bá yín wá. Òkété ó lè máa gbé irọ́ wá fún gbogbo èèyàn. Ọ̀n ní ìgbà lọ́wọ́ ẹ̀. Ọ̀n ní ìgbà lọ́wọ́ ẹ̀ bóun rèé. Ẹ wò ó, òun ni mo gbé sórí Facebook yẹn. Àti sọ́ńbí dáadáa láì mọye ìgbà. Ṣùgbọ́n ìwọ sì ń padà wá láti wá tún sì máa tú ọ̀wọ́n díẹ̀ tó kù nínú àwọn ewúrẹ́ nínú àwọn bọ̀lọ̀ tó so mọ́lẹ̀. Òtún sì ń dọ́gbọ́n fẹ́ máa sọ fún wọn pé rárá. Òtún sì fẹ́ máa dọ́gbọ́n sọ fún wọn pé rárá. Orí Facebook yìí la wà tá a ti gbọ́ lóríṣiríṣi ẹni àwọn èèyàn ń pé wọ́n máa ń lọ ẹlòmíà lọ ra ìbejì ní Nàìjíríà ní ilẹ̀ Haúsá. Àánú òun bí. Ẹlòmíì á ra ọmọ lọ́wọ́ èèyàn. Àánú òun lòun bí. Oríṣiríṣi láti gbọ́. Báwo ni títí olórí burúkú tí ẹ ṣe fẹ́ yàtọ̀? Hello? Jòbótúlà ò fi ẹ́ lọ́rùn lẹ̀ pẹ̀lú nǹkan property ẹ̀ tó gbé. Dìdìrín ní ẹni. Nígbà tá a náà gba àtọ̀ Jòbótúlà. Ṣé dìdìrín ọpọlọ ẹ gọ̀ wípé ó ní nǹkan àgbọ́dọ̀ fi gbọ̀wọ̀ lẹ́nu ẹni. Nígbà tá a náà gba àtọ̀ lọ́wọ́ Jòbótúlà tó tún wá gbọ́ wípé ọ̀nà ò gbé ọmọ wá sí UK. Ṣé kò yẹ ọpọlọ ẹ lọ ni? Dìdìrín ni ẹ. O gbọ́dọ̀ fún wa ní nǹkan àfẹ́. Ṣé èèyàn tó bá gba àtọ̀ lọ́wọ́ Jòbótúlà ṣó tún máa tún fọmọ ránṣẹ́ ni? Òkété o ní láti wise. Sórí àbòsí àti irọ́ tó wà lọ́wọ́ ẹ náà ló ń jẹ́ ká rí ẹ mú. Àbòsí àti irọ́ àti tẹ̀tẹ̀rẹ̀gún tó wà lọ́wọ́ ẹ náà ló ń jẹ́ ká rí ẹ mú. Èèyàn ò lè máa ṣe bó ṣe ń ṣe yìí kó nátùbọ̀ tán dáadáa. Ó ṣe jẹ́ this particular ọmọ ọlọ́mọ òun ló fẹ́ claim. Ó ṣáà fẹ́ claim. Wàá rí i pé nǹkan kan something is fishing. Hello? Wàá rí wípé something is fishing. Àwọn èèyàn yẹn gan wá wò pé kí ni wèrè yìí tún sì ń claim láti wá proof. Tó o bá ní ọ̀rọ̀ tó fẹ́ sọ lórí àwọn ọ̀rọ̀ tá a ti sọ wá jáde fully. Jáde fully. Ṣẹ̀ṣẹ̀ ń sọ yẹn. Ṣùgbọ́n ò ní n tó fẹ́ sọ, ò ní n tó fẹ́ fi defend yẹ. O ní ohun tó fẹ́ ṣe kí ni? O ní ohun tó fẹ́ ìwọ tó bá ẹ̀sùn o nójú awẹ́ náà. Ọ súnmọ́ ẹ títí o ní ojú awẹ́, o ní ohun tó ń pè ní ojú awẹ́. Àwọn tí wọ́n bá wo ohun tó wà lórí kíní ẹ wo bí ọwọ́ yẹn ṣe gùn. Òun ni mo ṣe ní kékeré bá wa táàgì Láyọ̀ kó lọ bá wa gbé fídíò yẹn kọ́wọn èèyàn rí kọ́ wo bí tí ọwọ́ yẹn gùn dé kọ́ wá wo bí orí ẹ̀yẹn ṣe ọpírẹ́tì lẹ́nu ẹ̀. Òkété ilẹ̀ ti mọ́ bá òkété ẹ ní ojú gbangba. Ilẹ̀ ó ti mọ́ bá òkété ẹ
ní ojúmọmọ. Inú mi dẹ̀ dùn, mo sọ mo ní bí onírèsè wa bá kọ̀ tó bá lóun ò fi gbá mọ́, èyí tó ti fi sílẹ̀ kò ní parun. Awareness tá a ṣe, ojú àwọn èèyàn là, ojú àwọn èèyàn ó rí àwọn nǹkan tá a sọ, both ọ̀rọ̀ ìyá àbèjì ni, both ọ̀rọ̀ Fọlá ni, both ọ̀rọ̀ Princess Mopélọ́lá ni, both ọ̀rọ̀ YBO ni, both ọ̀rọ̀ tàwa àti àwọn tó o ṣe fún nínú tíìmù yẹn. Nínú àwọn awareness tá a ti ń sọ táwọn èèyàn ò gbà, òun náà ló ṣe fún Kẹ́mi. Ní ìwọ tí Kẹ́mi ò lè pè tó o dẹ̀ sọ pé voice note tí Kẹ́mi wà lọ́wọ́ ẹ̀, wípé ó sọ fún ẹ wípé ìwòwò òun ó wà ní ìwòwò òun wà lọ́wọ́ Defu Father. Ní ìwọ tó ń sọ irú àwọn ọ̀rọ̀ yìí, kò sọ̀rọ̀ tó fẹ́ sọ mọ́ tó fẹ́ gbàgbọ́ ń bẹ̀ yẹn. Àwọn mùmú ẹ gan wọ́n ń retí voice note yẹn di ọ̀la, ò rí nǹkan kan ṣe. Èèyàn ò ní gbé èèyàn ṣépè bẹ́ẹ̀ yẹn. Bí Kẹ́mi ṣe gbé ẹ ṣépè yẹn, tó jẹ́ pé olo díà ẹ̀ wípé kó tó òun retí pé kó jáde, ìgbà tó máa jáde double exhaust slapping ló wá fún ẹ. O expect kó máa fún ẹ lépè, èpè wípé kó o lè mọ̀ wípé òun ò fọ́. Òun ló yára jù fún ẹ láti ṣe kíni. Èèyàn tí ò gbé ẹ ṣépè gan tó sì ń dọ́gbọ́n sọ pé òun bẹ̀ ẹ kó kọ́rọ̀ òun má bọ̀ sórí kíní, ìwọ òun wá báyé wọn jẹ́. Hello? Ẹ wo ìgbà tó wá gbé kíní ọ̀rọ̀ Jòbótúlà tó wá gbé kíní ẹ̀ jáde pé ọ̀dọ̀ wọn ló ti kọ́lé, òun lòun fún ní èèyàn tó kíní. Nígbà tí yẹn máa padà sọ̀rọ̀, ǹjẹ́ mọ̀ wípé 1 million tí gbogbo èèyàn ń gbà tí wọ́n ń jì sọ́fìn, ǹjẹ́ mọ̀ pé 1 million yẹn ni Jòbótúlà gbà ní ọwọ́ ẹ̀ tó jáde látọwọ́ Òkété. 1 million tó fi ń rúbọ ayé yẹn, òun ló bọ́ sọ́wọ́ Jòbótúlà. Òkété ó dẹ̀ tún á gbé ṣáàtì jáde, ó tún fẹ́ rọ́ọ̀pù Jòbótúlà. Ó tún fẹ́ ṣe kí ni? Ó tún fẹ́ rọ́ọ̀pù Jòbótúlà. Ohun tó ti ṣẹlẹ̀ nínú ayé Òkété, ó ń retí díẹ̀ ń pé káwọn èèyàn tẹ̀ fi lè ṣèmú wa. Ṣùgbọ́n ìwọ fún ara ẹ, ọwọ́ ẹ náà láti mú evidence. Kò sí pé bí èèyàn ń lọ mú evidence kankan bí kankan. Ó ṣe títí ẹ lọ ṣe orúkọ Haúsá ló wà ní orúkọ bàbá ọmọ yẹn. Orúkọ Haúsá ló wà nínú bàbá ọmọ yẹn. Hello? Bí orúkọ Haúsá lọmọ yẹn náà ń jẹ́. Ẹ̀yin náà máa wò, ìgbà tí orúkọ bàbá ọmọ tó fẹ́, ẹ máa gbọ́ o, ṣe kẹ́ ẹ lè mọ̀ pé olóṣì ọlọ́pọlọ daft òun l'Òkété. Orúkọ bàbá ọmọ ńgbà tó wà ní kíní yẹn, orúkọ bàbá ọmọ yẹn ó dárúkọ ẹ̀ flew ni, àìtí ní fún ẹ gbogbo details yẹn Òkété. Ṣùgbọ́n ńgbà tó máa orúkọ bàbá ọmọ kò sí king ń bẹ̀. Hello? Orúkọ bàbá ọmọ kò sí king ń bẹ̀. Ìgbà tó máa wá orúkọ ọmọ, ó wá fi king kíní kan sí. Òkété. Gbogbo yín mọ̀ pé ní ilẹ̀ Yorùbá, even gan lọ́dọ̀ àwọn Haúsá, téèyàn bá jẹ́ ọba, ọmọ ẹ̀ á jẹ́ prince. Lọ́dọ̀ Yíbò, béèyàn bá jẹ́ ọba, ọmọ ẹ̀ á jẹ́ prince. Nílẹ̀ Yorùbá, bí bàbá ọmọ bá tiẹ̀ jọba, bọ́mọ bá tiẹ̀ tún fẹ́ jọba gan, ṣe bí á wá láti ìdílé ọba. Ẹ wo ọmọ Queen Elizabeth, ṣe bẹ́ẹ̀ ṣáà ń gbọ́ Prince Charlie àbí kí lórúkọ ẹ̀?
nígbà tí màmá kú ó bọ́ sórí kíni, ó bọ́ sórí àlééfà. Òkété ó ṣàkọ̀ ń wá, ẹ mọ̀ nígbà tí tó bá yẹ pé nǹkan tó jẹ́ pé ó wá láti inú ẹ̀ ni, òun ló ń kíní ẹ máa possible, òun làṣírí ẹ máa lè bò. Hello? Ṣé gbogbo yín ò ti rí ẹ wo fọ́tò yìí pẹ̀lú fídíò tó lọ ṣe Láyọ̀? Ẹ bá mi tag Láyọ̀ sẹ́ẹ̀, comment section ẹ bá mi tag Láyọ̀. Ẹ bá mi tag Láyọ̀, tí Láyọ̀ ò bá rí lálẹ́ ní àárọ̀ yìí á rí tílẹ̀ bá mọ́. Á rí ibi tí tag yẹn ti wá. Ìwọ o fẹ́ jẹ́ kí àwọn abiyamọ tòótọ́ tó ń finú ṣoyún àti àwọn tí wọ́n ń ṣe CS, o fẹ́ jẹ́ kán look like pé àwọn ló ń parọ́ ní pé CS ò le tó bọ́ ṣe rò. Àwọn gbogbo àwọn angle to angle tó fi ń gbé irọ́ wá, gbogbo ẹ̀ láti gbé jáde fún gbogbo public pé kí wọ́n rí. O ní ọ̀rọ̀ kankan tó fẹ́ bá public sọ tàbí tó fẹ́ address. Wọ́n ní ọwọ́ ò gbọdọ̀ pẹ́ ní sọ àkékè nígbà tí wọ́n ní nǹkan tó máa fi proof. Àtọjọ́ wo láti sọ̀rọ̀ ọmọ ọlọ́mọ tó gbé? Àtọjọ́ wo láti sọ? Ṣùgbọ́n ṣì ń fẹ́ wá claim right n kò bímọ the same way tó sọ pé wọ́n clear ẹ ní Nàìjíríà. Orí ẹ mà ti dàrú gidi gan. Orí ẹ wá rí pé in fact ìwọ gan wà nú ẹwo olójú dúdú ń sìn, olójú dúdú náà òun náà torí ẹ la ṣe sọ wípé ní repetition gidi mọ́ lórí ayélujára yìí. Olójú dúdú náà òun náà tún lè bá wọn gbé ọ̀rọ̀ Bukky Jesse ní pé court case kan wà. The same thing olójú Òkété òun náà lè ṣe. Now ẹ lọ tẹ case code yẹn, ẹ lọ tẹ̀ sí Google. Àwa tó jẹ́ pé àṣẹ kínní gan àgbé UK tó jẹ́ pé ìwọ̀nba bí díẹ̀ ta travel wá yìí, tẹ case code yẹn tẹ̀ sí Google, ẹni tó ní kéèsì yẹn ẹ rí orúkọ ẹ̀ ń bẹ̀. Hello? Kò ní lè show ẹ. Bùkọ́lá Olótù kò ní lè show ẹ. Ta ló bí? Hello? Kò ní lè show ẹ. Show kíni? Show kíni? Ṣé ibi tó ehun tẹ́ ń wò yìí ṣó jọ bí tó ṣe operation fún yàn ni? Ẹ̀yin náà ẹjọ́ yìí má jẹ́ ẹ̀yin obìnrin tẹ́ wà ń bí. Àti fi oyún àti fi wọ̀nyí rí. Bó ṣe náà ń gbé oyún, àwa ibi báyìí náà láti ń sọ fún yín pé oyún 4 months, oyún 6 months tó náà gbé, oyún 7 months, ó yẹ kó ti yọ jù yìí lọ. Ó yẹ tó bá ti gbọ́ yẹn báyìí, a tún lọ ra ànọ́dá ìmí tó tún ga, a tún fi sínú. A tún fẹ́ fi wọ̀n wá, a tún máa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó náà ò lè ṣínú wọ̀n wá ní o. Nígbà tó yá, ó tún bẹ̀rẹ̀ ìgbà tó yìí tó ṣe tó dàbí pé ó fẹ́ dàbí pé ó rí lójú títí ẹ̀, ó tún gbé wá, a tún analyse ẹ̀ fún bí. A tún analyse ẹ̀ fún bí. Ń pé Òkété ṣé orí ohun tó náà mọ̀ ọ́ ṣe yẹn? Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ la máa fi yọ níbí báyìí tí ò tiẹ̀ ní bá wàhálà dé rárá. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ la máa fi yọ tí ò ní bá wàhálà dé. Tí ò ní bá ṣe kíni? Tí ò ní bá wàhálà dé rárá. Àwọn tó wà lọ́dọ̀ ẹ̀ ó ti sú wọn. Ọ̀rọ̀ Òkété ó ti sú gbogbo wọn. Ń pé lójoojúmọ́ ló ń gbé irọ́ oríṣiríṣi ló ń gbé wá bá wọn.
Hello ló ń ṣe kí ni, ló ń gbé irọ́ oríṣiríṣi ló ń gbé wá bá wọn. Olójú dúdú tó o claim wípé o ṣe kí ni, tó o ní ibi tó o fẹ́ bí ibi o send ọmọ sí, olójú dúdú ó make ẹ̀ clear pé ibi tó náà bímọ sí yẹn jẹ́ kọ́ wọn ọmọ bẹ bóyá wọ́n lè èèyàn kan lè fẹ́ nídìí irú nǹkan bẹ́ẹ̀, ó jẹ́ kó mọ̀, ọmọ ló send sí, ó rò pé ó gọ̀. ṣó mọ̀ pé èèyàn bí lẹ́yìn méjèèjì, ẹjọ́ mọ̀ wá ara yín, ó rò pé ó wá gọ̀. wà wá jáde wà wá ní pé ó bímọ oṣù kínní kan tí ẹ rò pé òun ń jìyà ọmọ lòun fi gbé. Òkété báwo ló ṣe wọ́ọ̀kì? Òkété báwo nìyẹn ṣe wọ́ọ̀kì? Ìwọ náà calculate ẹ̀ fúnra ara ẹ̀, wọ́ọ̀kì ẹ̀ fúnra ara ẹ̀, wọ́ọ̀kì ẹ̀ fúnra ara ẹ̀. Torí pé kí ni, ó ti bayé èèyàn jẹ́ jù lórí ìkànnì yìí. Ọlọ́run ò dẹ̀ kí ń dá ẹni ibi lóhùn, Ọlọ́run ò kí ń pa ẹni ibi, Ọlọ́run ò kí ń dùn wọ́n nínú. Tó o bá rí tí ayé ẹ ń bàjẹ́ tàbí tí inú ẹ ò dùn tàbí táyọ̀ ẹ ò kún, má fi ìkanra ìtà, má fi kán májè tiwa. Hello? Ìwọ yìí ló announce ká ẹ lè mọ plan Òkété dáadáa. O announce surrogacy, o tiẹ̀ tún fẹ́ máa gbé fún àwọn èèyàn gan ni.